orúkọ mi ni senior community adviser sísẹ́yìn alága ìjọba ìpínlẹ̀ ìdàgbàsókè ìgbìmọ̀ ìgbìmọ̀ ní ìlú. Tabawo ẹ máa rí pé àwọn tí wọ́n bá sọ pé owó tí ó yẹ kí wọ́n san sí àpò ìjọba ìbílẹ̀ wọ́n bá ní kí wọ́n sọ sí àpò àwọn ẹ máa rí pé ọ̀daràn nínú àwọn ibẹ̀. Ìpàdé a ti ṣe àwọn ọ̀nà òpópónà bíi 5 tí màá dárúkọ díẹ̀ bẹ́ẹ̀. A ti tún àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ti bàjẹ́ tó ti di dáadáa mọ́ àtàwọn ọmọ ò lè dúró síbẹ̀ mọ́. A ti tún iléèwé 2 a ti tún wọn ṣe. Lára àwọn ọ̀nà tá a ṣe ní Láfúnkẹ́ street ní Ìjẹ̀bú ní pápá mayor bus stop tẹ́ bá lọ síbẹ̀ ẹ máa rí ọ̀nà yẹn bí 1,000 ẹgbẹ̀rún kan àti 365 meters ní ọ̀nà yẹn. Tẹ́ bá lọ sí rábì àtàbí sọ̀yà ìwọ̀n 500 and something meters tẹ́ bá débẹ̀ ẹ máa rí. Tẹ́ bá lọ sí Ìtòkì ní Ìbọ̀tún ẹ máa rí àwọn ọ̀nà tá a ṣe ń bẹ̀ náà ẹ máa rí yẹn náà. Tẹ́ bá lọ sí Ìgbọ̀ndọ̀ local authority primary school Ìgbọ̀ndọ̀ ẹ máa rí àwọn iṣẹ́ tá a ti ṣe síbẹ̀ ní àwọn iléèwé àkọ́bẹ̀rẹ̀ wa. Àwọn aráàlú ni wọ́n ràn wá lọ́wọ́ tó má ti gbọ́dọ̀ wọn ẹgbẹ́ bá rí tó bá ti sọ pé inú àpò ní kẹ́ ẹ san owó sí o ẹ mú wọn lẹ̀ ẹ sọ fún wọn pé ẹ̀yin ẹ̀ṣẹ̀ ẹ jókòó à ń bọ̀ àfẹ́lọ́mú wa ẹ bọ́ sẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àbí kẹ́ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti akápò ìjọba ìbílẹ̀ tàbí ti council manager àkọ̀wé àgbà fún ìjọba ìbílẹ̀ tẹ́ bá ti pè wọ́n kíákíá a máa pe àwọn agbófinró láti ní fún wọn lọ síbẹ̀. Ẹ ṣe ìgbésẹ̀ tó dára tó mọ́yán lórí gidi gan ní ìgbésẹ̀ tí bàbá wa president Bọ́lá Ahmed Tinubu dísẹ́bà tí wọ́n gbé nítorí pé àwọn náà pẹ̀lú gbogbo ọgbọ́n àti òye wọn tí wọ́n ti rí àwọn mọ̀ pé ìjọba ìbílẹ̀ ló súnmọ́ àwọn aráàlú ìjọba ìbílẹ̀ ló sì yẹ ká ró lágbára dáadáa láti lè máa ṣe gbogbo àwọn ẹ̀tọ́ ọmọnìyàn fún àwọn ará ìlú torí pé àwọn ló súnmọ́ aráàlú. Bàbá wa Kábíyèsí Ọbáfẹ́mi Hamzat tí àwọn àgbà ẹgbẹ́ àti gbogbo ọmọ ẹgbẹ́ tí wọ́n gbé sílẹ̀ láti gbapò lọ́wọ́ ọ̀gbẹ́ni Babájídé Olúṣọlá Sanwó-Olú tí àsìkò sáà àwọn tó bá ti pé rí pé wọ́n ti bá bàbá wa Babájídé Olúṣọlá ṣiṣẹ́ wọ́n ti Sanwó-Olú wọ́n ti bá wọn ṣiṣẹ́ wọ́n ti mọ gbogbo àpàdé níbo ló kù sí níbo la fi kọ́ sí níbo la ti gbé sí níbo la gbé tì sí. Ẹ máa rí pé nígbà tá à ń ṣe ètò ìfún orúkọ sílẹ̀ fún káàdì ìdìbò tá à ń ṣe lọ́wọ́ yìí àwọn èèyàn wa ní Àlímọ̀ṣọ́ wọ́n jáde tán ni tó jẹ́ pé nígbà tá a máa ka àwọn tí local government tó gbé gbà orókè nínú àwọn tí tó fi orúkọ àwọn ọmọ ẹgbẹ́ sílẹ̀ jù Ìgbọ̀ndọ̀ tó jẹ́ kan bẹ̀ Àlímọ̀ṣọ́ jẹ́ kan bẹ̀ ní ìpínlẹ̀ Èkó. So èyí fi yé wa pé gbogbo wa la ti múra pé nǹkan tó ṣẹlẹ̀ ní èyí tó kọjá kò tún ní dà wá lẹ́kọ̀ọ́ ní ẹlẹ́ẹ̀kejì. Ọ̀gbẹ́ni Ralph Arẹ́gbẹ́ṣọlá wọn ò ní nǹkan kan tí wọ́n bá wa ṣe ní Àlímọ̀ṣọ́ àwa la wà l'Àlímọ̀ṣọ́ àwa là ń ṣe Àlímọ̀ṣọ́. Oore la máa fi ń san ẹ̀san oore. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ṣe dáadáa fún wa wọ́n ti ṣe gbogbo méjì àti yàyà mẹ́fà. Kí gbogbo wa ká jáde láti wá dìbò lásìkò ìdìbò bá ti tó káàfi gbogbo wọn wọlé padà lẹ́lẹ́ẹ̀kejì kí wọ́n lè tẹ̀síwájú nínú iṣẹ́ rere iṣẹ́ ribiribi tí wọ́n ṣe.